káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ ti ń wò mí. Orúkọ tèmi ni Jagunmólú èdè ní gbogbo ilẹ̀kílẹ̀. Kí ni ohun tá a tún ní fún yín lónìí? Òun ni nípa ṣíṣe àgbéyẹ̀wò ìfi orúkọ pàrokò nínú fíìmù Jagunjagun èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà àti ní òkè òkun. Kí ni nǹkan tí à ń pè ní ìforúkọ pàrokò? Ìyẹn ni pé orúkọ tí àwọn ẹ̀dá ìtàn kọ̀ọ̀kan jẹ́ nínú fíìmù yìí ó ní ìtumọ̀, kì í ṣe pé wọ́n kàn déédéé fún wọn ní orúkọ yìí. Àwọn wo ni a fẹ́ gbé yẹ̀wò lónìí? Tani àti tani àti tani níwájú tani? Ìyẹn ni Gbọ́tìjà, Gbógunmì àti ìròyìn ogun kì í tán. Àwọn orúkọ yìí ni a fẹ́ gbé yẹ̀wò nínú fọ́nrán yìí títí gbà míì tá a tún máa ṣẹ́ lórí àwọn orúkọ mìíràn. Tani Gbọ́tìjà? Tani Gbọ́tìjà? Gẹ́gẹ́ bí orúkọ yìí ṣe dún, láti ṣe àfọ́síwẹ́wẹ́ rẹ̀ ni ẹni tó ń gbọ́ ìjà àwọn ènìyàn tàbí ẹni tó ń gbọ́ ìjà ẹni, òun ló ń jẹ́ Gbọ́tìjà. Pàápàá jùlọ nígbà tí wọ́n bá fẹ́ rẹ́ wa jẹ tàbí ẹnìkan fẹ́ máa gbójú agan sí wa, ẹni tó bá ń jẹ́ orúkọ yìí ni yóò gbìjà wa. Ó lè jẹ́ ọ̀rẹ́ ẹni, ó sì lè má mọ̀ wá rí, àmọ́ nípasẹ̀ orúkọ yìí, gẹ́gẹ́ bí Yorùbá ti sọ pé orúkọ ọmọ ni ìjánu ọmọ, orúkọ ọmọ ní í roni. Orúkọ yìí yóò rò láti gbìjà wa. Ẹ jẹ́ ká padà sínú fídíò yìí níbi tí a ti rí ibi tí orúkọ yìí ti ro Gbọ́tìjà. Nígbà tí wọ́n gbé oúnjẹ wá fún àwọn tí wọ́n ń kọ́ṣẹ́ ogun ní alẹ́ láti jẹun, wọ́n ti lọ jagun, ti rẹ̀ wọ́n. A rí i pé wọ́n fún wọn ní àkàrà kan, ẹ̀kọ kan fún ènìyàn méjì. Orúkọ yìí ó ro Gbọ́tìjà, ó sì dìde pé àwọn ò ní jẹ oúnjẹ yìí o, pé nígbà tí àwọn ó fi ebi jagun, ṣé káwọn máa fi ebi jagun ni? Pé àwọn ò ní jẹ oúnjẹ yìí, èyí kó ìyà ńlá jẹ. Síbẹ̀ a mọ̀ pé nǹkan tó ṣe kì í ṣe àdáyanwọ́ ara rẹ̀ nìkan, bí kò ṣe pé fún gbogbo àwọn ènìyàn tó wà ńbẹ̀. Lateef Adédìméjì ni ó kó ipa yìí, la fi ń pè ní Gbọ́tìjà. Ẹlẹ́ẹ̀kejì ni a mọ̀ sí Gbógunmì. Gbógunmì, ta ni ń jẹ́ Gbógunmì? Gẹ́gẹ́ bí orúkọ yìí, láti ṣe àfọ́síwẹ́wẹ́ rẹ̀, ẹni tí ó gbé ogun mì. Ìyẹn ni pé kò tíì sí ogun tí ó ti ń jà látijọ́ yìí tí kì í borí rẹ̀, òun ló máa ń borí ogun náà fi sọ di Gbógunmì. Ogun ni àwọn ìdílé ológun ni orúkọ yìí wà fún, àwọn ni wọ́n ń jẹ́ Gbógunmì. Bẹ́ẹ̀ náà la ti rí àwọn kan tó ti ń jẹ́ jagunjagun káàkiri tí wọ́n ń jẹ́ orúkọ yìí Gbógunmì. Gbógunmì gẹ́gẹ́ bí orúkọ rẹ̀, ó jáde nínú ọ̀rọ̀ ẹnu ara rẹ̀ gan nígbà tí ó ń ṣàlàyé ara rẹ̀ bí òun ti jẹ́ fún Ògúndì, tó ń ṣàlàyé ara rẹ̀ bí òun ti jẹ́ fún Gbọ́tìjà. Ó ní tí wọ́n bá yọwọ́ bàbá àwọn, bí wọ́n bá yọwọ́ bàbá wa Ògúndìjì àti Agẹmọ kúrò, ẹni tó lè kojú omi Gbógunmì kò tíì sí nínú ìlú yìí. Àti ìrí, ìyẹn ni pé kò tíì sí ogun tí ó lọ jà tí kì í borí rẹ̀. Torí ìdí èyí gan ni wọ́n fi ń bẹ̀rù rẹ̀ gẹ́gẹ́ bí orúkọ tí wọ́n fún pé Gbógunmì ni. Tá bá tiẹ̀ tún wò nígbà tí ó kira rẹ̀ dáadáa tán láti fi ara rẹ̀ hàn Gbọ́tìjà gẹ́gẹ́ bí òun ti lágbára tó, ó ní inú mi dùn sí ọ, wò mí wò, wọn ò fún ọ lóògùn. 20 ọdún ni mo gbé ní Ṣakí, ìyẹn kò kan tewé níní. 30 oṣù ni mo lò ní Ìjẹ̀bú, ìyẹn kò kan tèpè. Béèyàn ò bá torí oògùn lọ, ó lè mọ́ lẹ́yọ àtàrí kan. Wò mí wò, èmi kọ́ sí ogun, mo mogun, mo lóògùn. Oògùn burúkú ń bẹ lọ́wọ́ mi. Ìyẹn ni pé ìdánilójú agbára rẹ̀ pé bóun ti mogun jà náà lòun tún ní oògùn. A rí i pé orúkọ yìí kò tàsé gẹ́gẹ́ bí wọ́n ṣe fún pé Gbógunmì ni ìwọ ó jẹ́ nínú fíìmù yìí. Ẹlẹ́ẹ̀kẹta, ìròyìn ogun kì í tán. Ta ni ó kópa yìí? Bùkúnmi Adésínà ni ó kó ipa náà. Kí ni ìdí àlàyé tí wọ́n fi sọ ọ́ di ìròyìn ogun kì í tán? Ìròyìn ogun kì í tán. Bí a bá gbàgbé nínú fídíò yìí ní kékeré, nígbà tí wọ́n sọ ìtàn ìròyìn ogun kì í tán, wọ́n gé orúkọ rẹ̀ lágẹ̀kúrú, wọ́n ń pè ní kì í tán, kì í tán. Bí kò ṣe wípé ìròyìn ogun kì í tán ni orúkọ rẹ̀. Ní kékeré ni wọ́n lọ kógun jà wọ́n ní ìlú wọn, wọ́n pa òbí rẹ̀,
wọ́n pa gbogbo àwọn ènìyàn tí wọ́n wà ní ìlú náà. Níbi tí Ògúndìjì tí ó lọ kógun jà wọ́n ti ń lọ ni ó rí ọmọ náà nínú ilé tí ó ń sunkún, ó sì gbé nípasẹ̀ pé ó rí àmì lára rẹ̀ pé ọmọ yìí alágbára ọmọ ni. Ó ní ọmọ yìí yóò wúlò fún nǹkan kan lọ́jọ́ iwájú, ó sì gbé lọ. Báyìí ni ó ti ń tọ́jú ọmọ yìí títí tí ó fi mọ irú àrà tí yóò fi dá. Nígbà tí ó sì mọ àrà tí òun yóò fi dá ni ó rántí pé òun lè lò ó fún agẹmọ láti máa jagun káàkiri, pàápàá jùlọ nígbà tí ogun bá le. Ìdí nìyí tí ó fi ń lo Bùkúnmi Olúwaṣínà gẹ́gẹ́ bí agẹmọ, ní tó ń lò gẹ́gẹ́ bí ìgbà tá a bá pe èèyàn ní ọ̀gá aláwọ̀ oríṣi, ó ń lò gẹ́gẹ́ bí ẹni bí ọmọ rẹ̀ nínú ààfin. Nígbà tí ogun tó bá díjú tán, yóò tún lò gẹ́gẹ́ bí agẹmọ. A rí i pé ìròyìn ogun tí kì í tán ni pé nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọ náà lọ́jọ́ kínní àná kò lè gbàgbé láéláé. Pàápàá jùlọ ogun ò dàbí iyán, ogun ò dàbí ọkà, ogun ò dàbí kásùn tóbìnrin ẹni lọ́ọ̀dẹ̀ ká máa hanrun. Ìyẹn ni pé ẹni tí Ṣàngó bá tojú rẹ̀ wọlẹ̀ kò ní bá wọn bọ́ba kò so láéláé. Gbogbo àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ sí ìròyìn ogun kì í tán yìí ni ó ń ròyìn fún gbogbo àwọn ènìyàn tí wọ́n bá súnmọ́. Nígbà tí Gbọ́tìjà súnmọ́, ó ṣàlàyé fún un gẹ́gẹ́ bí wọ́n ṣe wá kógun ja ìlú àwọn, bí wọ́n ti pa bàbá òun àti ìyá òun. Ìròyìn ogun ọjọ́ kínní àná ló ń ròyìn tí ò tí ì tán títí di òní ni wọ́n fi sọ di ìròyìn ogun kì í tán. Àti pé gbogbo ibi tí wọ́n bá kógun jà láyé yìí tí wọ́n jẹ lájẹrun, ìròyìn ogun rẹ̀ títí láéláé là á mọ̀ sọ. Ìdí nìyí tá a fi máa ń sọ̀rọ̀ nípa àwọn ogun tó ti jà nílẹ̀ Yorùbá: ogun Kírìjì, ogun Jálumi, ogun Ẹwẹ́ẹ̀tìrẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A rí i pé gbogbo orúkọ tí ẹni tí ó ṣe fíìmù yìí tó jẹ́ Fẹ́mi Adébáyọ̀ fún gbogbo àwọn ẹ̀dá ìtàn ló bá wọn mu lọ́lọ́kan òjọ̀kan. Títí ìgbà míì tá a tún máa ṣàgbéyẹ̀wò àwọn orúkọ míì nínú fíìmù Jagunjagun. Mo yẹnu mi kó tó, orin awo ló kó sí mi lẹ́nu. Ẹ má ṣe gbàgbé pé nítorí ogun la ṣe é ṣaàgùn, àtogun àtògùn kò séyìí tí kì í náni lóògùn. Ìwọ àti ta ni níwájú ta ni? Ṣé ń sin ni àbẹ́ ń sin èrè? Ẹ ṣé o.